Africa Content TV. Ìgbéyàwó làwọn ṣe o. Àmì ẹ̀ka àwọn ẹ̀. Àkàmọ́ ẹ̀kùn akóredé mi. Àyè mo kí ẹ àkàmọ́. Olóyè ọmọba ló kọ́ bá àkàmọ́. Àkàmọ́ ẹ̀kùn akóredé mi. Ìyànjú ọ̀pọ̀ yìí yóò bá ọwọ́ padà lójú. Ìyá ni ó tó ìlú wà rẹ̀ o. Ọmọ àkórèdè, àkórèdè. Ọkọ̀ máa kájú àkórèdè. Alẹ́lúwà olùtorí àkórèdè. Ojú alákẹ́ ìgbàlódé àwọn àkórèdè. Olódodo ní kí àwọn àkórèdè. Ọ̀kadà èyí ọkọ̀ kọ́ dàpọ̀. Ọ̀pọ̀ abíyámọ̀ rẹ̀ àwọn àkórèdè. Ó bá yẹ́lẹ́ bá mi ní gómìnà. Ìṣẹ́sẹ́lẹ́sì. Ọmọ dàpọ̀ abíyámọ̀. Àwọn òtún àyẹ̀wò wá sí ìwù. Àbẹ́ orí ọ̀kẹ́. Ìjọba. Ìjọba. Ìjọ ọba lọ́ba fún ọ tí ó pọ̀ àkórèdè.